Aláròyé máa wí o. Ìjírà 1446 gómìnà Adeleke kéde ọludé fáwọn òṣìṣẹ́. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun sẹ́nitọ́ Adémọ́lá Adeleke ti kéde ọjọ́ Ajé Monday ọjọ́ 8 oṣù kejì ọdún yìí gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ láti lè fi ṣe àyájọ́ ọdún tuntun fún àwọn mùsùlùmí, ìyẹn Ìjírà 1446. Eléyìí jẹyọ nínú àtẹ̀jáde kan tí kọmíṣánná fún ọ̀rọ̀ abẹ́lé ọ̀gbẹ́ni Rasheed Adéríbigbé fi síta. Ó ní lára àwọn ètò tí wọ́n là kalẹ̀ láti fi sàmì ayẹyẹ náà ni yíyan bí ológun níwájú gómìnà, èyí tí yóò wáyé lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 7 oṣù keje ọdún yìí ní pápá ìṣeré ńlá ti ìlú Òṣogbo. Adéríbigbé fi kún ọ̀rọ̀ rẹ̀ pé lára àwọn ìdí pàtàkì tí gómìnà fi fààyè ọludé ọ̀hún sílẹ̀ ni kí àwọn mùsùlùmí lè ráàyè fi ọjọ́ náà gba àdúrà fún àlàáfíà àti ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀ṣun àti orílẹ̀-èdè Nàìjíríà. Gómìnà Adeleke wá bá àwọn mùsùlùmí yọ ayọ̀ ọdún tuntun ọ̀hún, ó sì rọ̀ wọ́n láti máa fi gbogbo ìgbà wá ìtẹ̀síwájú àti àlàáfíà níbikíbi tí wọ́n bá wà. Florence Babasola ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Ismail Adéẹ̀yọ̀ ló kà á sétígbọ̀ọ́ yín.